Ẹ káàbọ̀ sí ìkànnì èdè Yorùbá Dùn Ká ó tójọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ yín. Mo mọ̀ lóore o. Ẹ ṣeun gan-an ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti subscribe àti ẹ̀yin tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ sì tún darapọ̀ mọ́ wa nípa títẹ àmì pupa tó wà nísàlẹ̀ fọ́nrán yìí tó sọ wípé subscribe. Mo dúpẹ́ nítorí wípé ẹ ó subscribe. Torí pé mo mọ̀ wípé ẹ fẹ́ràn láti darapọ̀ mọ́ ohun tí ó ń lọ síwájú. May we not be stagnant in Jesus' name. No, it is not our portion. No. Stagnation is not our portion. A ti bẹ̀rẹ̀ lórí ìsọ̀rí ọ̀rọ̀ èdè Yorùbá, ìyẹn ni part of speech in Yorùbá language. A ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orúkọ tí í ṣe noun. A ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ arọ́pò orúkọ tí í ṣe pronoun. Ni a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ tí í ṣe pronominal. Mo sọ fún wa ní inú fọ́nrán èyí tí ọ̀rọ̀ orúkọ wà nínú rẹ̀ wípé ìsọ̀rí ọ̀rọ̀ gbólóhùn tí Yorùbá ní ó jẹ́ mẹ́jọ. Ọ̀rọ̀ orúkọ tí ṣe noun, ọ̀rọ̀ arọ́pò orúkọ tí ṣe pronoun, ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ tí ṣe pronominal, ọ̀rọ̀ ìṣe tí ṣe verb, ọ̀rọ̀ àpèjúwe tí ṣe adjective, ọ̀rọ̀ àpọ́nlé tí ṣe adverb, ọ̀rọ̀ atọ́kùn tí ṣe preposition àti ọ̀rọ̀ àsopọ̀ tí ṣe conjunction. Báyìí ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tòní. Ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ ni a fẹ́ kọ́ lónìí. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ? Mo sọ fún wa wípé ọ̀rọ̀ arọ́pò orúkọ ó ń ṣiṣẹ́ ní ipò ọ̀rọ̀ orúkọ. Bákan náà sì wá ní ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ pẹ̀lú ó ń ṣiṣẹ́ ní ipò ọ̀rọ̀ orúkọ. Mẹ́fà ni ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ yìí. Ó sì jẹ́ mẹ́fà, a pín sí ìsọ̀rí. Ó ní ẹnì kíní, ẹnì kejì àti ẹnì kẹta. Nínú àwọn ẹnì kíní, ẹnì kejì, ẹnì kẹta, ó tún wá ní ẹyọ, ó sì ní ọ̀pọ̀. Ní ẹnì kíní, òun ní èmi. Ẹnì kíní ọ̀pọ̀, òun ní àwa. Èyí ni wípé ẹnì kíní, èyí tó jẹ́ ẹyọ tí ṣe èmi, ó wà lára ẹnì kíní èyí tó jẹ́ ọ̀pọ̀ tí ṣe àwa. So tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ èyí tí ó jẹ́ ẹnì kíní, a ó sọ wípé èmi àti pé àwa. Àwọn àwa yẹn wọ́n wá lè jẹ́ méjì, wọ́n lè jẹ́ mẹ́ta, wọ́n sì lè jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká lọ síbi ìkejì. Ẹnì kejì òun ni ìwọ àti ẹ̀yin. Ẹnì kejì ẹyọ ìwọ, ìyẹn ni wípé èèyàn ń sọ̀rọ̀ nípa ẹnìkan, ìwọ ni mò ń bá wí. Ìwọ ló sọ ọ̀rọ̀ náà, ìwọ ló gbá létí, ìwọ ló jẹ ẹran jẹ nínú kòkò ọbẹ̀. Ẹnì kejì tó wá jẹ́ ọ̀pọ̀ òun ni ẹ̀yin. Ẹ̀yin ni ẹni aṣọ. Ẹ̀yin tí à ń sọ yìí kì í ṣe ẹ̀yin tí ìbọ̀wọ̀ fún. A lè sọ ní pé ìbọ̀wọ̀ fún ni, a lè sọ ní èdè Yorùbá, ṣùgbọ́n tí a bá fẹ́ kọ sílẹ̀ a lè lò ní ẹ̀yin ni mò ń bá wí. Bí àpẹẹrẹ, bí mo bá fẹ́ sọ̀rọ̀ nípa bóyá ẹni tó jù mí lọ, bí a lè sọ wípé bàbá náà gbá a lójú. A lè sọ wípé ẹ̀yin ni ẹ gbá a lójú. Tí a bá fi lè lo ẹ̀yin nínú èdè Yorùbá, ohun tí ó túmọ̀ sí ni wípé à ń sọ̀rọ̀ nípa ẹni tó ju ẹnìkan lọ. Kì í ṣe wípé à ń sọ nípa pé nítorí pé ó jù mí lọ ni mo ṣe lo ẹ̀yin. Ẹ̀yin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú ọ̀rọ̀ arọ́pò afarajọ orúkọ yìí kì í ṣe nípa ti ìbọ̀wọ̀ fúnni. Ó ń sọ nípa ẹni méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ni ẹ fọ́ ẹ̀yin. Ẹ̀yin ni ẹ ya igi náà lulẹ̀. Ìyẹn ni wípé bóyá Táyé àti Kẹ́hìndé wọ́n ya igi lulẹ̀. Ẹni tó wá ń sọ̀rọ̀ nípa wọn wá sọ wípé ẹ̀yin lẹ ya igi lulẹ̀. Ṣé bẹ́yìn lẹ ya igi lulẹ̀? So ẹ̀yin tí à ń lò yẹn ènìyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ni. Kì í ṣe wípé bóyá nítorí pé ó jù mí lọ torí ẹ̀ mo ṣe ń lo ẹ̀yin. Tí a bá fẹ́ kọ èdè Yorùbá, kò sí
kíkọ ní ìbọ̀wọ̀ fúnni sílẹ̀, ṣùgbọ́n a lè sọ lẹ́nu ká fi bọ̀wọ̀ fúnni pé ẹ káàárọ̀ o, ẹ káàsán o, ẹ pẹ̀lẹ́ bàbá, báwo lára yín báyìí. Ṣùgbọ́n tí a bá fẹ́ lò nínú èdè Yorùbá ní ọ̀nà àkọ́tọ́ bó ṣe yẹ kí a lò, tí a bá fi lè sọ wípé ẹ káàárọ̀, a jẹ́ wípé à ń kí ju èèyàn kan lọ ni. Bí àpẹẹrẹ, jẹ́ kí n wá ṣe àpẹẹrẹ ti àkọ́kọ́, èyí tí ṣe ẹnìkíní ẹyọ àti ẹnìkejì, tí ó sọ wípé èmi àti àwa. Ìyẹn ni wípé èmi ló ń bá wí, èmi ni mo ní ilé náà, èmi ni mo ra mọ́tò, èmi ni mo bí ọmọ, èmi ni mo jẹun. Tí wọ́n bá béèrè pé ta ló jẹun oúnjẹ tó wà nínú, èmi ni. Ta ló lọ sí ọjà tó lọ ra ọsàn wálé, èmi ni. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wo ni wọ́n ká aṣọ níta? Àwa ni. Ìyẹn ni wípé ẹnìyẹn wọ́n ju ẹyọ kan lọ, àwa ni. Tàbí àwọn wo ni wọ́n tiẹ̀ ń bá wí? Àwa ni. Àwọn wo ni wọ́n ra ilé? Àwa máa ní. Àwọn wo ni wọ́n ra mọ́tò? Àwa náà ni. Bó ti jẹ́ òun lẹ ń gbọ́ yẹn. Ẹ jẹ́ ká wá lọ sí ẹnì kẹta ẹyọ àti ẹnì kẹta ọ̀pọ̀. Ẹnì kẹta ẹyọ ó sọ wípé òun, ẹnì kẹta ọ̀pọ̀ ó sọ wípé àwọn. Ṣẹ́ni pé wọ́n yàtọ̀ síra wọn. Èmi, àwa, ìwọ, ẹ̀yin, òun, àwọn. Ta ló ní owó tó wà ní orí tábìlì? Òun ló ní. Ta ló jẹ oúnjẹ tó kù sórí iná? Òun ni. Tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ arọ́pò àfarajorúkọ ẹnì kẹta, òun ni àwọn. Ta ló mú ọsàn tó kù sórí tábìlì? Àwọn ni. Àwọn tí a sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ju ẹnìkan lọ. Ta ló bà kíní yìí jẹ́? Àwọn ló bà jẹ́. Àwọn Táyé àti Kẹ́hìndé, tàbí àwọn Táyé, Kẹ́hìndé àti Ìdòwú, tàbí àwọn Bólú, Tọ́pẹ́ àti Tóyìn. So ó máa ń ju ẹnìkan lọ. Tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àrọ́pò àfarajorúkọ, ohun tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ nìyẹn. Mo lérò pé ẹ̀kọ́ tí a kọ́ lénìí ó yé wa. Ẹ má gbàgbé o, ó ṣe pàtàkì. Èdè Yorùbá fẹ̀ lóòótọ́, ṣùgbọ́n tí a bá fọkàn sí i, a rí wípé ó dùn kọ́, ó dùn kà, ó sì dùn gbọ́, ó dùn sọ. Ibi tí a ó fi àdàgbà ètò tí ò ní rọ̀ sí ni. Ó tún di ọjọ́ mìíràn nígbà tí a ó tún pàdé lórí ìkànnì yìí. Ẹ ṣeun tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi. Ó dàbọ̀.